ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọpẹ́ ni fún Ọlọ́run tí kò kọ ìbápàdé èmi àti ẹ̀yin lẹ́ẹ̀kan sí lórí ètò yìí. Oore ọ̀fẹ́ fún ọjọ́ òní tí ó ń wá sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ Seed of Life tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Nàìjíríà wa. Ní a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àánú tí a rí gbà láti jẹ́ alábàápín lórí ètò ilé òní, pàápàá jùlọ fún èmi tí à ń mí sínú tí à ń mí jáde láti jẹ́ alààyè. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi náà ni Samsoni Akíntọ́lá, olùjọ́sìn kan nínú ìjọ onítẹ̀bọmi Emmanuel ní Odò Ọ̀nà ní Àpáta Ìbàdàn ní bákan náà. Lónìí lágbára Ọlọ́run, ohun tí a máa gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni àdánwò nípa ọ̀rọ̀ rẹ̀. Àdánwò nípa ọ̀rọ̀ rẹ̀. A ó sì máa kà láti inú ìwé orin Dáfídì orí 125 láti ẹsẹ̀ 16 títí dé 22. Ìwé orin Dáfídì orí 125 àti ẹsẹ̀ 16 títí dé 22. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ó pọ̀ nípa àti ní agbára, gbogbo ògo, gbogbo ọlá, gbogbo ìyìn ti yín ni, torí pé oore ọ̀fẹ́ la rí gbà láti jẹ́ alààyè nírú àkókò báyìí láti lè pín nínú ọ̀rọ̀ yín. Bàbá, ẹ tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa fún àwọn tí ó ń gbọ́ mi àti èmi níyìn. Àgbà ní àdúrà Ọlọ́run ayérayé ní orúkọ Jésù. Olúwa, ẹ bá ayé wa sọ̀rọ̀ ní ìrìn àjò wa ní ọjọ́ tí òní ní orúkọ ńlá Jésù. Bàbá, ẹ jẹ́ ká bá yín pàdé. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín. Àdánwò nípa ọ̀rọ̀ rẹ̀. Ìwé orin Dáfídì orí 125 láti ẹsẹ̀ 16 títí dé 22. Ó kà báyìí: pẹ̀lúpẹ̀lú ó pe èèyàn wá sí ilẹ̀ náà, ó ṣẹ́ gbogbo ọ̀pá oúnjẹ. Ó rán ọkùnrin kan lọ síwájú wọn, àní Jósẹ́fù tí a tà ní ẹrú. Ẹsẹ̀ ẹni tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ pa lára adé nínú irin, títí ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dé. Ọ̀rọ̀ Ọlọ́run dán an wò. Ọba ránṣẹ́, wọ́n sì tú u sílẹ̀, àní ìjòyè àwọn ènìyàn. Ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ó fi jẹ olúwa ilé rẹ̀ àti ìjòyè gbogbo ìní rẹ̀. Ẹsẹ̀ tí a ó ti dànù dúró. Láti máa ṣe àkóso àwọn ọmọ aládé rẹ̀ nípa ìfẹ́ rẹ̀, àti láti máa kọ́ àwọn ìgbìmọ̀ rẹ̀ ní ọgbọ́n. Kí Olúwa kí ó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọ̀pọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ńlá ti Jésù. Àdánwò nípa ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ta ni a fi dán ọ wò? Ohun kan tí ó yé wa pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run òun ni pé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára. Yálà èyí tí a kọ́ ni àbí èyí tí a sọ jáde. Ohun kan tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń fi síwájú wa náà ni pé kò ṣeé dúnàdúrà pẹ̀lú, kò ṣeé yiriwò láti wò bóyá eléyìí ni kí a gbọ́ ni tàbí eléyìí ni kí a yí dànù ni. Bí Ọlọ́run bá sọ̀rọ̀, àti ohun tó ń mí àti ohun tí ò mí, a máa ṣe kí ni? A máa tẹríba níbi tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó bá ti jáde. Èéṣe tí wọ́n fi nílò láti tẹríba? Òun nítorí pé láti yàgò
fún àtúbọ̀tán rẹ̀. Àtúbọ̀tán ọ̀rọ̀ Ọlọ́run kì í dára rárá. Tí a bá wo ẹsẹ̀ Bíbélì tí a ti kà yẹn, a ó rí i pé àtúbọ̀tán ọ̀rọ̀ Ọlọ́run kan ni a ti bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 16 yẹn. Ó ní pé pẹ̀lúpẹ̀lú ó pe èèyàn wá sí ilẹ̀ náà, ó ṣẹ́ gbogbo ọ̀pá oúnjẹ. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Jákọ́bù tí í ṣe àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ti kọrin ikún sí Ọlọ́run, Ọlọ́run ò nílò ohun mìíràn láti ṣe ju kí ó ṣe kíni, kí ó mú kí àtúbọ̀tán àti kẹ̀yìn sí ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ. Kí lóhun méjì mẹ́ta tí a fẹ́ gbé yẹ̀wò nínú orí ọ̀rọ̀ wa tí òní? Òun náà ni pé a ó kọ́kọ́ wo ìdojúkọ Jósẹ́fù nípa ọ̀rọ̀ rẹ̀, ìdojúkọ Jósẹ́fù nípa ọ̀rọ̀ rẹ̀ àti àtúbọ̀tán ìdojúkọ Jósẹ́fù. Níbo ló yọrí sí fún Jósẹ́fù? Bóyá ohun tí wọn náà là kọjá à ń dán wò nípa ọ̀rọ̀ Ọlọ́run ni, àbí ohun tí òun là kọjá à ń dán wò nípa ìṣiṣẹ́ gbé rẹ ni. Ọ̀rọ̀ Ọlọ́run yìí yóò ṣí ojú rẹ, yóò ṣí ojú mi sí i láti rí bóyá ọ̀rọ̀ Ọlọ́run la fi ń dán wa wò tàbí ọ̀rọ̀ ara wa. Láti ẹsẹ̀ 17 yẹn títí dé ẹsẹ̀ 19. Bíbélì wípé ó rán ọkùnrin kan lọ síwájú wọn. Tí a bá wo Yorùbá yẹn, ó fẹ́ rọrùn bíi pé ká rán lágbájá lọ sí ibì kan láti lọ ṣiṣẹ́ kan níbẹ̀ ni. Ṣùgbọ́n a ó rí i pé rírán tí Bíbélì sọ níbí kì í ṣe ohun tó rọrùn fún Jósẹ́fù ni a fi rán. Bíbélì sọ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 37 ẹsẹ̀ 28, ó ní pé a tà á ní ogún owó fàdákà. Bíbélì sọ níyìn, ó ní pé a dè é nínú irin, ó ní ọwọ́ rẹ̀, ó ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni a fi so mọ́lẹ̀. Bíbélì dẹ̀ sọ ó ní a rán síwájú arákùnrin àti arábìnrin. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá dán ní wò, ìjẹ́ o jẹ́ mọ̀ pé kì í ṣe àkókò tí ó rọrùn. Ìjẹ́ o jẹ́ mọ̀ wípé kì í ṣe àkókò tí a máa ń gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú. Ìjẹ́ o jẹ́ mọ̀ wípé kì í ṣe àkókò tí èèyàn gbọ́dọ̀ fi ṣeré. Kì í ṣe àkókò tí èèyàn máa ń sọ ìfojúsùn rẹ̀ nínú Ọlọ́run tí èèyàn máa ń sọ ọ́nù. A ó rí i pé àwọn ìgbésẹ̀ tí Jósẹ́fù gbé yìí nínú ìlàkọjá rẹ̀ tí kò rọrùn, Bíbélì wípé a rán ọkùnrin náà síwájú wọn. A kàn rán bẹ́ẹ̀, ó máa la 15 kọjá kí ó tó di pé ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ó wá sí ìmúṣẹ ní orí ayé rẹ̀. Ará nínú Olúwa, kí ni ìdojúkọ tí ìwọ náà là kọjá lọ́wọ́lọ́wọ́ tí ó dàbí wípé Ọlọ́run ti gbàgbé rẹ, tí ó dàbí wípé Ọlọ́run jìnnà sí ọ, tó dàbí wípé Ọlọ́run ò gbọ́ àdúrà mọ́, tí ó dàbí wípé ṣé ìjẹ́ Ọlọ́run yìí wà láyé? Ìjẹ́ Ọlọ́run yìí wà láàyè síbẹ̀ bí? Ó dàbí pé tèmi yìí ti wá bá mi, tèmi yìí ti wá ju ti gbogbo àwọn tí ó yí mi ká lọ. Ará nínú Olúwa, nǹkan tó máa mú Jósẹ́fù là á kọjá, rántí ohun tí à ń gbéyẹ̀wò ní ìkórìtà òun náà ni ìdojúkọ Jósẹ́fù nípa ọ̀rọ̀ rẹ̀. Tí a bá ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run, ohun tá à ń sọ náà ni pé báwo ni ìrìn àjò ayé mi, báwo ni ète ayé mi, báwo ni ètò ayé mi bó ṣe wà ní ìbámu sí pẹ̀lú ètò Ọlọ́run. Ìjẹ́ ọjọ́ mọ̀ pé gbogbo ìrìn àjò Jósẹ́fù lórí ilẹ̀ alààyè yìí kí ó tó di pé ìmúṣẹ Ọlọ́run wá sí ààyè lórí ayé rẹ̀, jẹ́ mọ̀ pé kì í ṣe àwọn ìrìn àjò tó rọrùn rárá. Ìrìn àjò yẹn kò rọrùn fún Jósẹ́fù, kò ó wá ṣeéṣe kí ó má rọrùn fún ìwọ náà, ó ṣeéṣe kí ó má rọrùn fún èmi náà. Ṣùgbọ́n ohun kan tó dá wa lójú òun náà ni pé ìjẹ́ ọjọ́ mọ̀ wípé nírú àkókò bẹ́ẹ̀ yẹn Ọlọ́run kì í fi àwọn èèyàn tirẹ̀ sílẹ̀. Ìjẹ́ ẹ̀rù bà ọ́ ní ìkórìtà yìí wípé bóyá ló lè làájá? Sọ sinmi sí ọwọ́ Ọlọ́run fún ìgbà díẹ̀, ó sì rí wípé gẹ́gẹ́tò ni ó wà
láti bọ́ sínú àṣeyọrí, láti bọ́ sínú ètò Ọlọ́run, torí pé lẹ́yìn ìdánwò ìgbéga ni máa tẹ̀lé fún ẹnikẹ́ni tó bá ṣe kíni tó bá yege ìdánwò yẹn. Ohun tó tá à ń dán wò fún lọ́wọ́lọ́wọ́ báyìí, ìjẹ́ ọjọ́ mọ̀ pé torí ọjọ́ ọ̀la rẹ, torí ètò rere tí Ọlọ́run ní fún ayé rẹ. Kí ni àtúbọ̀tán tí a lè rí nínú ayé Jósẹ́fù nípa ìdojúkọ ìbéèrè wípé a dán ọ wò nípa ọ̀rọ̀ rẹ̀? Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 20 yẹn ti dé 21. Béèrè wípé ọba ránṣẹ́ wọ́n sì tú u sílẹ̀. Ará nínú Olúwa, bóyá o wà nínú ìdè tí o mọwọ́ tí o mọsẹ̀, àṣẹ Ọlọ́run jáde ní àkókò yìí wípé ká tú ọ sílẹ̀ ní orúkọ ńlá ti Jésù. Bóyá ipò tí o wà, ipò tí wọ́n ti dájọ́ ikú fún ọ ni, Ọlọ́run tó yí ikú dànù lórí Mọ́dékáì, ìjẹ́ ọjọ́ mọ̀ pé Ọlọ́run ṣì wà lórí ìtẹ́ síbẹ̀. Ọlọ́run yóò ṣe kí ni? Yóò yí ikú yẹn kúrò ní orí rẹ ní orúkọ ńlá ti Jésù. Ohun tó nílò láti ṣe náà ni pé dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn, rí i wípé o kò jìnnà sí i, rí i wípé gbogbo ìgbà ìfojúsùn rẹ ó wà ní ojú rẹ̀, rí i wípé gbogbo ìgbà ni òun yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè mọ̀ kí ni Ọlọ́run ní fún ọ ní ìkóríta tí o wà yẹn. Tí o bá ti mọ ohun tí Ọlọ́run ní fún ọ ní ìkóríta tí o wà yẹn, ohun tó kù ọ̀kùn òun náà ni pé kò sinmi láyà Olúwa, kí o ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Ọlọ́run tí kò já àwọn akọni ìgbàgbọ́ yìí sílẹ̀ bí a ṣe yẹ̀wò nínú ìgbé ayé Jósẹ́fù, Ọlọ́run yẹn kò ní já ọ náà kulẹ̀ ní orúkọ ńlá Jésù. Jẹ́ rántí èrò Ọlọ́run sí ọ nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Ó ní èrò tí mo ní sí ọ, èrò rere ni, kì í ṣe ibi, láti fún wọn ní ìgbẹ̀yìn àti ìrètí tí ó dára. Ìjẹ́ o ti sọ ìrètí nù? Ìrètí wà fún ọ lónìí. Bí o ti ń jáde lọ lónìí, ohun tí o ní láti fi sí ọkàn rẹ náà ni wípé Ọlọ́run ò jìnnà sí ọ. Ó ní ètò rere fún ọjọ́ ọ̀la rẹ. Ohun tí o nílò láti ṣe ni pé kí o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. Bí o sì ti ń ṣe léyìí, yóò dára fún ọ ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, gbogbo àwọn olùgbọ́ mi lónìí tí à ń dánwò nípa ọ̀rọ̀ rẹ, bàbá, mo gbàdúrà fún okun àti ìrànwọ́ láti ọ̀run wá ní orúkọ Jésù, kó darapọ̀ mọ́ ìrìn àjò ayé wọn. Tàbá rí èyí tó ti fẹ́ sọ ìrètí nù, tàbá rí èyí tó ti ṣí ẹsẹ̀ gbé, Ọlọ́run tí ń dá ní padà sí ọ̀nà tó tọ́ ní orúkọ Jésù, ó yá dá wọn padà. Ògo ni fún orúkọ ilé òkè ọ̀run. Bí a ti ń rìn àjò ọjọ́ tí ò ní lọ ní orúkọ ńlá Jésù, ojú rere yín bàbá jẹ́ kó máa bá wa lọ ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Bóyá alákọ̀ọ́kọ́ lélẹ̀ tí òun bá wa pàdé lórí ìkànnì yìí, a fẹ́ kí o darapọ̀ mọ́ wa nípa títẹ bọ́tìnì pupa tí ó wà ní ojú amóhùnmáwòrán rẹ. Tí o bá ti tẹ̀ tán, kí o tẹ àwòrán agogo tí yóò jáde níbẹ̀ pẹ̀lú. Eléyìí yóò máa rán létí gbogbo ìgbà tí a bá ti fi ètò sí orí àgbàgbé yìí. Àgbàdúrà pé bí ẹ ti ń ṣe eléyìí, tí ẹ sì ń pín in, tí ẹ sì ń jẹ́ kí a mọ èròǹgbà yín àti àwọn ìbéèrè tí ẹ ní fún wa, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè fi èsì tí ó yẹ àti tí ẹ nílò fún àwọn ìbéèrè wọ̀nyí ní orúkọ ńlá Jésù. Àlàáfíà fún yín.